gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. iná àdàmọ́ kánà ṣe kánà bàbá wà lágége lálùfáà wa. مرارا ضاحك من تزاحم الأدداء رب لحد mélòó la fẹ́ kànú sàárè قد صار لحدا مرارا tó náà tó wá di sàárè ضاحك من تزاحم الأدداء ó wá ń rẹ́rìn-ín ó ń fi yín rẹ́rìn-ín min tazahumil adidad níbi ìdìfúnfún fún àwọn ọ̀tá. Èmi ò fẹ́ bá wọn ṣe ìwọ ò fẹ́ bá mi ṣe wọ́n dẹ̀ gbé wọn sínú sàárè kan náà. kí ọlọ́run kí ó jẹ́ rí bàbá àgbà láyége pẹ́. iná la fi ń sọ wípé ọlọ́run gbé yín kalẹ̀ kẹ́ máa jẹ́ ìmọ́lẹ̀ ẹ sì ń jẹ́ ambassador fún peace àlàáfíà. ọ̀rọ̀ yìí ò ń jẹ́ pé tọ̀ islam lè ń jà fún àmọ́ humanity ó ṣíwájú islam so lára bí gbogbo wọn ṣe wà kálukú máa pínpín rẹ̀ á lè máa gbégbé àlàáfíà kọ́ran kọjá rí bàbá aláìgé pẹ́. àmẹ́lẹ́ kejì kàdó a bọ́ sí ìtẹ́. ìtẹ́kù makbara ìgbà tí bẹ́ẹ̀ ni bàbá mọ̀ ní pàtàkì radiyallahu ta'ala anhu Markazi sì mọ̀ ní pàtàkì ìjọ tá a bá ti bímọ tókè wẹ́ẹ́ tí Islam fún wa ní ẹ̀tọ́ àti nǹkan tó yẹ kí òbí ṣe lórí ọmọ tó bí yẹn responsibility òbí. bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ responsibility àwọn tó bá wà tó kú bá kú responsibility tá a gbọ́dọ̀ ṣe lórí òkú àti àwọn tó àtàwọn tí wọ́n bá gbẹ̀yìn tí wọ́n bò láṣìírí. tí wọ́n bò láṣìírí méjèèjì ní Islam lẹ́sẹ̀kẹsẹ̀ ní Islam kó ló ṣàkólé kan. so a lè máa dunnú wípé à ń bímọ nìkan ká má palẹ̀ mọ́ wípé à ń tẹ́nìkan bá ṣíwọ́ ọṣẹ́ kí ló yẹ ká ṣe. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ṣíwọ́ ọṣẹ́ báwọn mùsùlùmí ṣe fẹ́ràn ẹ̀ tó bọ́n ṣe kínní ọjọ́ mẹ́ta ló wà ń lé wọn tí ì sin àwọn míì pé kò tí ì kú àwọn míì pé báwo ló ṣe fẹ́ kú ẹni táwọn màláíkà ń ṣàṣàlátù fún tọ́lọ́run ń ṣàṣàlátù fún báwo ni irú èèyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ kú. Sayyidina Abubakar radiyallahu anhu nígbà tó rí gbogbo àwọn kan tí wọ́n ń ṣe lọ́wọ́ ni ọ̀ràn ti àyà kan nínú Al-Qur'ani ni pé wama Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلا يضر الله شيئا وسيكفي الله الشاكرين.
ànábì tẹ́ ń rí ó ti kú nìyẹn. Àwọn tó ti wá ṣáájú ẹ̀ wọ́n kú. Ṣé tó bá kú ẹ yẹ̀yìn padà ni? Ẹni tó bá yẹ̀yìn padà kò ṣe nǹkan kan, kò ní Ọlọ́run lára kíní kankan. Ọlọ́run ó san ẹ̀san fún ẹni tó bá dúpẹ́, fún ẹni tó mọ̀ọ́re. So wọ́n fi ànábì lẹ̀ lọ́jọ́ mẹ́ta, àwọn ọmọ bá ṣe fẹ́ ṣe. Ànábì tó sallallahu alayhi wa sallam tẹ́nìkan bá kú tán máa gbé wá tó máa kírun sí lára. Àwọn ọmọ bá ṣe fẹ́ ṣe. Wọ́n kírun jọ̀mọ́ sí lára. Kálukú ń dé pé ó kú bẹ́ẹ̀ náà, so kálukú sì ń ṣe kábàrà tiẹ̀. Kálukú ń kírun ẹ̀ sí lára, wọ́n padà. Ìyẹn ló fi hàn wá wípé wọ́n ní Ìsìláàmù ó ṣe ètò báwo la ṣe ṣe nígbẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan wa, ó ṣe kalẹ̀ fún wa. So now eléyìí èèyàn kéwú fún wa wípé a gbọ́dọ̀ palẹ̀ mọ́ ìgbẹ̀yìn. Inú àwẹ̀ ọ̀tọ̀ nìkan tó ń pè mí lékún lórí kíní, àwọn èèyàn wá ń wò wípé ṣé mò ń dágbére ni? Kò tí ẹ̀ ní èmi lára tó bá yẹ pé mò ń dágbére. Àmọ́ nǹkan tó ń rò yẹn kọ́. Allahu Akbar. Nítorí pé tí n bá wo nǹkan tọ́lọ́run ṣe fún mi ńgbà yẹn, ẹni tó ṣẹlẹ̀ sí mi àti kínní ó lè pààyàn lẹ́kún. Ṣé mi náà ni mo tún wá sì dúró tí mo ṣe sọ̀rọ̀? Alhamdulillahi rabbil alamin. Ìkan nìyẹn. Ó ń sẹ́kùn ti bànújẹ́. Rárá. Ẹkún tọpẹ́ ni. Tọpẹ́ ni. Allahu Akbar. Ìkan bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, èmi á máa sunkún. Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ fún mi. Jàzìbíyà yẹn Ọlọ́run ló ṣe é. Èmi náà mọ bó ṣe máa ń wá. Àánú wa ń bẹ ni. Innal qalba iza qasa nuzi'at minha ar-rahma. So tí n bá tàbá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Ọlọ́run, tàbá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí mo bá wo wàhálà tá Ànábì ṣe sallallahu alaihi wasallam, yóò pa mí lẹ́kún. Ṣáà náà dẹ̀ fẹ́ débi tó dé. sallallahu alaihi Bàbá ní ta ló ń fa Ànábì kó lọ, gbogbo náà la máa sáré náwó. Ta lọ mọ àlìjánnà kó lọ, gbogbo la máa náwó. Ta lọ mọ náà kò sẹ́ni tó fẹ́ náwó. So ìyẹn bẹ́ẹ̀ tí n bá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ bàbá tó bí mi. Radiyallahu ta'ala anhu. Ìkọ̀ọ̀kan nínú ìgbésí ayé mi ni mo mọ̀ pé bàbá tó bí mi ó fẹ́ràn mi púpọ̀. Tagammadahu Allahu bi wasi'i rahmatihi. Ni mo mọ̀ pé ó fẹ́ràn mi púpọ̀. Tagammadahu Allahu bi wasi'i rahmatihi. Láti kékeré ni. Mo gbọ́njú bá ìfẹ́ yẹn. Ọ̀tẹ̀ ńgbà tó ń di pé à ń dàgbà díẹ̀díẹ̀, ó ká kúrò.
ibi tó ti dàrú nìyẹn ọ̀pọ̀lọpọ̀ lójú. wàláì làzim gbogbo mọ́pọ̀ alhamdulilayi rabbil alamin. níbi pé ìfẹ́ yẹn tó bá ku bàbá tó bí mi náà pẹ̀lú Ọlọ́run ọmọ bó ṣe ń bọ́ lọ́run sọ tí mo mọ̀ alhamdulilayi. mo dúpẹ́ alhamdulilayi rabbil alamin. so gbogbo wọ̀nyí yìí máa jẹ́ kí ẹkún dùnú ni ẹkún ọpẹ́ tí ẹ fi dúpẹ́ fọ́lọ́run ni. so ìgbà tó wá di pé àwọn ìtẹ́ wà ní Látan ní òkè Súnà Àbárì bẹ́ẹ̀ so ìtẹ́ mùsùlùmí wà àwọn Haúsá ní tẹ́ Lágége níjàfojò ń bẹ ní kúkúrú Markazi ní níjọ́ náà lọ́hùn-ún plọ́ọ̀tì bíi 2 àbí 3 tí bàbá fi ra ibẹ̀ wọ́n ṣe fún jọmọ Markazi so ìtẹ́ yẹn wá kún kò tiẹ̀ ṣe wọ̀ mọ́ ó bá láhàdì kọ́dí sọ̀rọ̀ láhàdà mìíràn dọ́hìkì min tazahumil adida. رب العاد قد صار لهدا ضيق من تزاحمil adidadi. من تزاحم الأعداد ó bá láhàdì mélòó la fẹ́ kànú sàárè kọ́dí sọ̀rọ̀ láhàdà mìíràn tóun náà tó wá di sàárè. ضيق من تزاحم الأعداد ọwọ́ rẹ́rìn-ín ó ń fi yín rẹ́rìn-ín min tazahumil adidadi níbi ìdìfúnfún fún àwọn ọ̀tá. èmi ò fẹ́ bá wọn ṣe ìwọ ò fẹ́ bá mi ṣe wọ́n dẹ̀ gbé wọn sínú sàárè kan náà. ودفيني bẹ́ẹ̀ la fẹ́ kà nínú òkúta nàbà rọra máa gbé díẹ̀díẹ̀. wọ́n dẹ̀ fi ní mélòó lẹ́ni tá a sìn lórí àwọn àṣẹ́kù bọ ara tá a bò kalẹ̀. في طويل الأزمان والآباد a rí pé ọjọ́ ti gùn lórí wọn tá à ń sìn tá à ń gbé. àwa ń rìn lórí ilẹ̀ ni سر إن استطعت بالهواء رويدا bó bá ń wọ̀ ẹ́ على رفات العباد bó bá ń wọ̀ ẹ́ òfò àmọ́ Ọlọ́run ò dá wa lé ẹni tó ń fò. ní kíni níyẹ a máa rìn lórí ilẹ̀ yìí báyìí náà ni. لاتيانا على رفات العباد gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára
tó já sí pé ẹ̀yin náà ó máa wò ó pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.